عدد إشاد العربي الأدبي من مدبي أسلاجتي بساجرتي والعود عن أرجانبي أرباد من شريس أي والساكس شر الأدب والفق أنفى للضحك تمحرف لكل أدب تمحرف لكل أدب. èyí ni ṣẹ́ríhù tíra sheikh wa sheikh tajul adab àbá tajul adabi imadul adabiyyin níbi tíra àwọn tí wọ́n kọ tí ń ṣe tíra àdídí lọ́dọ̀ àwọn bàbá wa Mùkúndò, wọ́n ń pè ní àdídí. Kí ọlọ́run bá ṣe àlékún kẹ́ bàbá, ọlọ́run kó bá foríjì wọ́n. Àmín. Kó tó di pa bẹ̀rẹ̀ ṣẹ́ríhù tíra náà, lihadha alkitab qissatun adida, tíra yìí ní ìtàn tó bá wá pé àwọn kan sọ pé tẹ̀ báyìí ni ó gbà wá, àwọn kan sọ pé báyìí ló gbà wá, ṣùgbọ́n èyí tí àwọn gbà lé tí a sì fi tú tíra náà táwa gbóhùn rẹ̀ nínú tíra náà, òun náà ni pé sheikh wa sheikh tajul adab wọ́n lọ sí ìlú Ìbàdàn, wọ́n bá dáwà lọ, wọ́n á ní sheikh wa pé wọ́n títí ẹnìkan náà ló wá sí kíni, ẹnìkan náà ló gbà fún wọn. Níjọ́ tí wọ́n bá fẹ́ kó ń lù ní bàbá kọ tíra yìí, wọ́n á fi ránṣẹ́ sí, wọ́n gbé fún ọmọ náà wí kọ́lọ̀ sí kí kọ́lọ̀ gbé fún àwọn ará ìlú ẹ̀. Tá a bá ń kà lọ, a mọ̀ gbóhùn gbogbo nǹkan tá a sọ yìí, a mọ̀ gbọ́ níbẹ̀. Tí a náà bẹ̀rẹ̀ pé adid insha'ada al-arabi. عدد إساد العربي الأدبي من مدبي. Àdídí táwọn bàbá wa kan lé wọn ni àdídí insha'ada al-arabi al-adabi al-mudabi. Náà bí wọ́n ṣe ń káwọn náà ọlọ, ṣùgbọ́n yajibu tasihihu in amkan, tí a bá rí àtúnṣe táyé sì gbà wá, a lè ṣe kí ni, a lè tún ṣe. Tàbá lọ wò náà tíra Sheikh Adam Misbahu ad-dirasati al-adabiyya fi diyari Nigeria. Ìgbà tí Sheikh Adam náà gba ẹgbàá orin yìí, àrí àwọn àtúnṣe kẹ́ńbẹ̀, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tàbá lọ wò náà Mi'at Qamus ti Sheikh Àgbá Ìgìdòmà, àwọn àtúnṣe tí ó wà náà tọ́bọ̀ èyí tí ó gbajúmọ̀ tíra àdídí yẹn gẹ́gẹ́, tó pé mistake pọ̀ nù tíra àwọn dáadáa. A wà mọ̀ tún ṣe tábà ti ń débẹ̀ pé àdídí insha'ada al-arabi al-adabi min mudibi. Àbá ní àdíd látara àdàdá yu'addidu, àdíd ta'didun. Naam, àdíd wọ́n mọ̀ kéwù mi sọ̀nkà insha'ada kíkún orin látara anṣada yunshidu inshadun, masdari anṣada ni. Inshada al-arabi ìkún orin ọgbọ́n sọ̀nkà rẹ̀. Al-adabi min mudibi. Al-adabi adi tó sọ̀nkà bákan náà, inshada al-adabi ìkún orin ẹ̀kọ́. Mudibi a lè tú sí ọ̀nà méjì. Tọ́wọ́ pọ̀ wá látara adaba, ìtumọ̀ adaba ni pé kí n mọ̀ pa àwọn èèyàn fún àpèjẹ, gẹ́gẹ́ bí àfáwà Zamakhshari wọ́n ẹ sọ́nù tíra àwọn Nawabigul Kalimi wípé man adaba, ẹni tí bá ń pe àpèjẹ, kana wahluhu ajdaba, ìsìnpara oúnjẹ tó pakalẹ̀ fún ìrìn àjò tó fẹ́ ṣe ní ó tètè ṣe kí ni, ní ó tètè tẹ́ wọn ní balọ́dọ̀ rẹ̀ mọ́. Mímú díbì látọ̀dọ̀ ẹni tí ń pàpèjẹ ẹ̀mọ̀, áó ká sọ pé ọzádà harfan kọzádà manen, wípé ọzádà ní látara ara àdábà, a wá sọ pé ọzádà harfan ní àdábà yúdíbù múdíbù kọ̀wázádà manen, ní pé mímú díbì látọ̀dọ̀ ẹlẹ́kọ̀ọ́ nígbà ìtumọ̀ ádàbù náà ni. Àsìlájàtì bisajirati wal-udu ani arijanabi. Àsìlájàtì wáwá igi mi, àwọn okùn igi tí wọ́n wálẹ̀ iná ní jẹ́ wáwá, àbí ká pè ní rọ̀rọ̀ igi mi. Bisajirati Níbi igi mi, ọ̀rá sọ pé níbi igi mi náà ló wà. Yà ní
ọ̀rọ̀ gìmì àwọn ọmọ kéwù àwọn tẹ́rí tí ń dára àwọn ọ̀rọ̀ gìmì ni wọ́n níbi kéwù bìsájọ́ àti èmi náà mọ́kọ́ wọn. wàlíhùndù àní àríjànàbí. wàlíhùndù bí wárí pàṣẹ igi tí ń bẹ fẹ́mi Sheikh Tajul Adab yà ní ẹgbà an àríjànà eléyìí wá látara àrùjún òun sì ní gidẹ̀bínú táwọn pé àríjànà yà ní ọ̀rọ̀ sámà sọ́ọ́tà àrùjún fi ṣẹ́yìn wípé an àríjànà ọkọjá ohun tẹ́ fi dára sẹ́nìkan la ọkọjá ká ya àwòrán igi dẹ̀bínú ká yà sí ẹnìkan la lọ. ìtumọ̀ ẹni pé wàlẹ̀ ń dùn bí ẹ̀rí mọ̀ tí ń bẹ fẹ́mi Sheikh Tajul Adab an àríjànà ọkọjá ohun tẹ́ pẹ́ nìkan náà ṣe kíni láwa dá sẹ́nìkan la lọ ọkọjá ohun táwa wá bàdẹ̀ tọ́ ẹgbẹ́ nìkan náà ṣe kíni ni wọ́n gbà fún wa lọ pé wàlẹ̀ ń dùn bí ẹ̀rí pàṣẹǹgì tí ń bẹ fẹ́mi Sheikh Tajul Adab an àríjànà ọkọjá ohun tá fi lè yàn kẹ́ lọ. àríbádùmí sáré sí ayé wàsàkì sòṣàròlé àdàbí. àríbádù ẹ̀rí ìwà abú táwọn pẹ́ àríbàdà yà ní sáà khulquhu ìwà abú min ṣárísín níbi ìjápàǹlẹ̀ ni tabalọ́wọ́ náà fíkì olùgọ́ wọ́n ní àwọn ìwà tí ọ̀dà ó ní maktaba mẹ́ta àkọ́kọ́ a ní za'awak tẹ́yìn bá ṣe bẹ̀rẹ̀ sí ní ìwà pàǹlẹ̀ tó bá wọ́n mọ̀ lélẹ̀ òun fún. ẹlẹ́ẹ̀kejì ní maktabatu su'il khuluq sarisun àti sakisun àwọn wà ní maktabatu athaniya àwọn wà ń bẹ̀. maktaba ẹlẹ́ẹ̀kẹta muntaha su'il khuluq pé ìyẹn àti yọmọ àpàǹlẹ̀ pátápátá wọ́n mọ̀ lò akisun àti ankisun bisin wasod náà wọ́n mọ̀ lò fún pé àríbádù ẹ̀rí wà bú min ṣárísín níbi ìjẹ́ àpàǹlẹ̀ ayé tẹ̀fsìrí àlélẹ̀ ń pé wàsákìsù ẹ̀rí ìjápàǹlẹ̀ yìí o ṣàròl àdàbì ẹ̀kọ́ ọbú ni ń gbé wàlífà kó àǹfààlẹ̀ tọ́ ìkọlì tẹ̀mọ́ àwòfólẹ́kọlẹ̀ àdàbí. fólẹ́kọlẹ̀ àdàbí. ó ní wàlífà kù ẹ̀rí àsọ̀rọ̀ ẹ̀rí ilẹ̀ asálẹ̀ desert àǹfààlẹ̀ tọ́hì ọ̀ọ́ta yọ ilẹ̀ tá ṣe kí ni tá pa ilẹ̀ tá pa tẹ́ pa wà ládẹ́ eléyìí ọlọ́run lọ́kẹ̀ pa kalẹ̀ ọ̀ọ́tẹ́ lọ ní gbasasa kúl àǹfààlẹ̀ tọ́hì ó yàtọ̀ sí ilẹ̀ tá pa kúl ìwọ ọmọ kéwì mo sọ fáwọn olùbàdàn pé fúlíkùl àdàbì ẹ̀rí ọkọ̀ ojú omi ẹ̀kọ́ tẹ̀mọ̀kọ́rò ètí ńlá mi lọ ń lọ báyìí fa ìmọ̀ ní lọ yìí fa eléyìí kìnnáyà tún anil fakhr bàbá ń ṣe fakhr pẹ̀lú eléyìí ni pé wàlífàkù ẹ̀rí ilẹ̀ bàbá fi àwọn wé sọ̀rọ̀ wọ́n fi àwọn wé desert wọ́n fi àwọn wé ilẹ̀ tó ṣe kí ni ilẹ̀ tó tẹ́ wọ́n á fi àwọn alùbàdàn wọ́n fi wé ilẹ̀ tí wọ́n pa tẹ́gbà àwọn èèyàn wọ́n pa àwọn ọ̀sọ́ ilẹ̀ ní òsítọ́fẹ̀ tó nǹkan ń pé eléyìí kìnnáyà tún anil safar wọ́n ń ṣe ìrìn àjò ni pé fúlùkùl àdàbì ọkọ̀ ojú omi ẹ̀kọ́ tẹmọkọrù ń ṣe kí ni ń lami lọ níbi tí a dúró sí ni kọlọ́n kọ́ bá ṣe àlékún kẹ́ wọn kọlọ́n kọ́ bá tajawaza an sayyi'atihim kọlọ́n wọlá àǹfààní tí wọ́n ṣe kalẹ̀ nínú ẹ̀sìn tó yẹ pé láti òní tó fi dọ̀la tó fi di ọ̀túnla mẹ́wàá ayé òní ṣe kíni ayé òní gbàgbé wọn. Assalamu alaikum wa.